dalẹ̀ Yorùbá ariwo tó gẹ́ lórí eléyìí tí wọ́n fẹ́ dálẹ̀ yìí náà ariwo wọ́n fẹ́ da okun ẹ̀sìn lẹ̀ nílùú Ìbàdàn ọ̀rọ̀ òṣòlóòlù bàbá wa Olúbàdàn sọ pé ju agbára wọn lọ láti control rẹ̀ kí bàbá Olúbàdàn lẹ̀ Ìbàdàn kí pé bàbá wa Ìmáàmù Ìbàdàn kí pé àwọn àfáà wa rọ́bìtà kí pé àwọn àfáà wa ní ìtìhàd kí pé àwọn náà kí ṣàlàyé kí ló ṣẹlẹ̀ ẹ bá wọn ṣètò ẹ má jẹ́ ká ta abẹ́ ọ̀rọ̀ ọmọ yìí kan lọ sọ́dọ̀gún o ọ̀tọ̀ ní tèmi náà tí mo rò tẹ́lẹ̀ mo rí ọwọ́ tí wọ́n gbé ló jẹ́ kí n tètè padà àwọn èèyàn yìí wọ́n ní hidden agenda bẹ́ẹ̀ bá dẹ̀ rí olówó wàláhì tẹ́ bá rí wọn lọ́dọ̀ olówó ẹ rò pé àwọn ni wọ́n fọ bàtà olówó ni kò sí tí wọn ò lè ṣe tí wọ́n bá débi owó wa ẹ bá ní ẹni amẹ́kùnrin ẹ̀ka mọ́dọ̀ balẹ̀ kẹ́nìkan ń bá dọ́dọ̀ bàbá wọ bá lọ́rin ẹ̀ máa yẹ kúnlẹ̀ mẹ́ta tí gbogbo wọn ṣe lẹ́ẹ̀fún mọ̀ pé alábòsí ni wọ́n wàláhì tí wọ́n jẹ ni wọ́n wá wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ dá kingdom sílẹ̀ ni ẹ̀jímọ́nì náà fẹ́ fọ́ọ̀mù nílẹ̀ Yorùbá and we won't allow it to work kò sọ́gbọ́n tí wọ́n rí dá sí o àwọn olóyè Sunday Igboho àwọn alákatakítí àwọn kan bẹ̀ tẹ́ ń tó sábẹ́ olóyè Sunday Igboho àwọn èèyàn retí pé máa sọ̀rọ̀ lórí ètò jáde nílọrin tí ń pé àfẹ́ ìwé ẹkùn nílùú Ìlọrin mo ti tan kámẹ́rà mo ti fẹ́ sọ̀rọ̀ burúkú kí n tó wá gbúròó pé ọ̀kan nínú àwọn alákatakítí agent wọn ọ̀dàlẹ̀ kó lè nú wọn ó ti sáré pé olóyè Sunday ó ti pé tìlọrin náà òun náà ní sọ̀rọ̀ olóyè òun náà ní sọ̀rọ̀ ẹ̀tún wọn àwọn èèyàn yìí náà ní ń bú traditionalist àwọn náà ní ń sọ̀rọ̀ tradition wọn bú Christian àwọn náà ní ń sọ̀rọ̀ Christian mùsùlùmí nu wa ẹlẹ́sìn Christianity nu wa ẹ̀jẹ̀ àṣírà wa lọ́kàn ẹ má jẹ́ ká gba àwọn èèyàn yìí láàyè kán wá sọ wá dọ̀tá ara wa o mùsùlùmí ẹ stop láti máa bú àwọn ẹlẹ́sìn mi ẹ̀yin ẹlẹ́sìn mi náà iná stop láti máa bú mùsùlùmí àjọ nílùú mi ìtajọ gbé ilẹ̀ Yorùbá yìí lájọ gbé ẹ má jẹ́ káwọn tí wọ́n ti gba contract láti àwọn tribe mi ti ń bẹ Nàìjíríà láti wá dalẹ̀ Yorùbá rú ẹ má jẹ́ kán ráyè tọwọ́ bá níwá o wàláyé ilé tí wọ́n tó fẹ́ sílẹ̀ Ìbàdàn tí wọ́n bá yìí ṣe tán wọ́n padà bọ̀ wá bá bàbá Olúbàdàn ẹ lọ wo iye ọba tí wọ́n ti yẹ̀yẹ́ o ọba tó bá tẹ̀lé tiwọn tó ronú bíi tiwọn lọ́lá pẹ̀lẹ́ lọ́dọ̀ wọn ọba tó bá nílà káì tó sọ pé tẹ́ pé wá yóò kì í ṣẹ̀sìn ọ̀tá ni wọ́n mú wọ́n lè sọ pé òun ọkọ̀ wọná gbogbo eléyìí báyé bá ń bá bàjẹ́ lọ báyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ wà wù káwa náà ká mọ̀ dára báyé bá ń bá bàjẹ́ lọ káráyé bá ń bá bàjẹ́ ká sọ wà wù káwa náà ká mọ̀ gbogbo lẹ̀ Yorùbá pátá ẹja sì ra wa lọ́kàn ẹ wá ní kó tá a pa tọ́nà fi wá lọ́wọ́ àwọn tí wọ́n wọ odò Ọ̀yọ́ national park kò rí bẹ́ẹ̀ láwọn state mi o ẹ rí i pé mo sọ gbà yẹn pé náà Yorùbá ariwo lórí eléyìí tí wọ́n fẹ́ dálẹ̀ yìí náà ariwo wọ́n fẹ́ da okun ẹ̀sìn lẹ̀ nílùú Ìbàdàn ọ̀rọ̀ òṣòlóòlù bàbá wa Olúbàdàn sọ pé ju agbára wọn lọ láti control rẹ̀ kí bàbá Olúbàdàn lẹ̀ Ìbàdàn kí pé bàbá wa Ìmáàmù Ìbàdàn kí pé àwọn àfáà wa rọ́bìtà kí pé àwọn àfáà wa ní ìtìhàd kí pé àwọn náà kí ṣàlàyé kí ló ṣẹlẹ̀ ẹ bá wọn ṣètò ẹ má jẹ́ ká ta abẹ́ ọ̀rọ̀ ọmọ yìí kan lọ sọ́dọ̀gún o ọ̀tọ̀ ní tèmi náà tí mo rò tẹ́lẹ̀ mo rí ọwọ́ tí wọ́n gbé ló jẹ́ kí n tètè padà wò pé àwọn èèyàn yìí wọ́n ní hidden agenda gbogbo wa nílùú Ìbàdàn ẹ jẹ́ ká unite lẹ́yìn bàbá Olúbàdàn lẹ̀ Ìbàdàn bàbá tó ní làákàyè tọ́nà fún ní wisdom bàbá tó rí wájú tó rẹ́yìn bàbá tó wà connected káàkiri ní bàbá Olúbàdàn lẹ̀ Ìbàdàn is one of the most respected monarchs in Africa ẹ jẹ́ unite lẹ́yìn bàbá Olúbàdàn lẹ̀ Ìbàdàn bàbá Olúbàdàn ẹ̀yin náà wá gbé committee ti dé kán bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ níta bá ń ṣe tí ní aráàlú lára kán rí package Christian ní tí wọ́n ń ṣe tí ní aráàlú lára kán rí package traditionalist ní tí wọ́n bá ń ṣe tí wọ́n ti yàn mọ́lẹ̀ káwọn náà ó rí package we are no more in stone age this 21st century a computer age a technological age lásìkò táwọn orí ìlú tó lajú láyé àníkẹ́ni kankan máa ṣe tradition ó kálukú kò sí ìlú tí ò ní tradition rẹ̀ ó kálukú ló ní nǹkan tó jẹmọ́ tán fi pé àwọn ní native ìlú kan bẹ̀tí ká package ká rí package ẹni tí ò bá lọ bí ìgbà ṣe ń lọ wàláhì ohun tó ń bá gbà lọ ẹ̀sìn tó bá move pẹ̀lú ìgbà yóò mọ̀ relevant títí ayé ni ẹ̀sìn tó bá dúró tí ò move ìnirọ̀ ẹ̀tù òkú falimá yẹ̀fṣùdù ìsáàtọ̀ bàwáyín làmúyẹ́jìrì làmúyẹ́ omi tó bá dákún sójú kan wàláhì ó máa ń rùn ni omi tó bá ń sàn òun ló lálàáfíà kí ló dé tẹ́ takún sójú kan àníkẹ́ chíǹjì Kùránì àníkẹ́ chíǹjì ànábì ṣe kan àmọ́ ẹ fi ọpọlọ ṣe ànábì náà ti sọ pé ní tí mo bá pa yín láṣẹ ṣe ní tẹ́ ẹ bá lágbára tọ́lọ̀ bá pa yín láṣẹ ẹ mẹ́sọ̀ ọ̀pẹ ṣe àmọ́ tẹ́mi ànábì bá pa yín láṣẹ ní tó bá convenient tó possible nínú ẹnì kẹ̀ṣẹ̀ ó wà nínú àti ìsọ̀sọ̀ yẹn gbogbo eléyìí tí mo wí mo fi kì wá nílọ ní báyé bá ń bá bàjẹ́ lọ báyé bá ń bá bàjẹ́ ká sọ wà wù káwa náà ọmọ ìyá mi Sunday Igboho sà orílẹ̀-èdè àfi labú àfìgbà tó forí làájá mo bẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run orí kìí ṣe gbogbo orí tó bá jìyà nígbàdùn wà dúró tó forí rọ́kọjá níjọ́ tí wọ́n kó bọ̀ wá bẹ́ẹ̀ nílé níjọ́ tí wọ́n lé ẹ nílùú lọ́jọ́ tí wọ́n tiẹ̀ mọ́ lé tó deserve lọ́jọ́ tó fẹ́ wẹ̀rù plane tí wọ́n gba passport tí wọ́n tó embarrass ìyàwó ẹ̀ ọjọ́ tó fẹ́ tó dámọ̀ràn kó ń bọ̀ wá pé ìyá rẹ̀ kú ó di dandan kó rí bí ìyá rẹ̀ fẹ́ tó fẹ́ fẹ̀gbẹ́lé wọn ìmọ̀ jẹ́ kó rí sáré kó mọ̀ gbà tí ìyá rẹ̀ máa ń wọ kùtù ó ti jẹ́ ìyàkọ́jà àfikún jẹ̀gbádùn rẹ̀ ẹni ọba sọ pé oore tọ́lọ́run ṣe fún ẹ yìí pọ̀ ó ń tọ̀ ọ̀hún dá ó yẹ kẹ́ yẹ orí ẹ̀wò kan gbé lọ Socratic hospital ó sẹ bẹ̀rẹ̀ ní tó rẹni tí ń sọ̀rọ̀ káàkiri ayé ni ẹ àmọ́ olóyè Sunday Igboho àwọn alákatakítí àwọn kan bẹ̀ tẹ́ ń tó sẹ sábẹ́ olóyè Sunday Igboho àwọn èèyàn retí pé máa sọ̀rọ̀ lórí ètò jáde nílọrin tí ń pé àfẹ́ ìwé ẹkùn nílùú Ìlọrin mo ti tan kámẹ́rà mo ti fẹ́ sọ̀rọ̀ burúkú kí n tó wá gbúròó pé ọ̀kan nínú àwọn alákatakítí ẹjẹ̀ǹtì wọn ọ̀dàlẹ̀ kó lè nú wọn ó ti sáré pé olóyè Sunday ó ti pe tìlọrin náà òun náà ní sọ̀rọ̀ olóyè òun náà ní sọ̀rọ̀ ẹ̀tì wọn àwọn èèyàn yìí náà ní ń bú traditionalist àwọn náà ní ń sọ̀rọ̀ traditional wọn bú Christian àwọn náà ní ń sọ̀rọ̀ Christian ó ti sáré pé wọn pé ẹja parí ọ̀rọ̀ tọrọ rí pé gúùpù bí táwọn fi ń da ilẹ̀ Yorùbá rú ibẹ̀ nílẹ̀ Yorùbá fẹ́ bọ́ọ̀lù olóyè Sunday Igboho ní àjọyìn ọ̀jọ̀ra yín o
ẹ̀rìn lọ́tọ̀ọ̀tọ̀ kó ń kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó ń kálukú ọmọ yòówó tó pa o. ẹ má gba àwọn alákatakítí láàyè olóyè Sunday Igboho iṣẹ́ tẹ́ gbé dání bó ṣe dáa tó tí gbogbo òlú fẹ́ràn rẹ̀ tó ọwọ́ àwọn alákatakítí yẹn ó lè bá nǹkan jẹ́ Ọlọ́run ní bá ṣẹ́jẹ́ fún yín o. níta gbé dání ìfẹ́ gbogbo òlú ni táwa dẹ̀ fẹ́ràn yín tán 100%. àmọ́ àwọn alákatakítí ẹ má jẹ́ kán lọ mú kòkòrò bàṣẹ́jẹ́ wá sínú ọbẹ̀ tẹ́ ṣe o. bàbá mi Ọọ̀ni Ilé Ifẹ̀ bàbá dáadáa ẹ̀yin lẹ́sẹ̀ yìí tán fún Ìlú Ẹkùn 100 million tẹ́ fílẹ̀ bàbá wa gbogbo ọ̀ràn tí ń sọ Yorùbá láyé lẹ́fọ̀ owó yẹn lẹ́fọ̀ kì í ṣe Ìlú Ẹkùn nìkan ń tà ń wí nìyẹn oríṣi ọba ló wà nílẹ̀ Yorùbá àwọn ọba tí wọ́n lè mówó lórí transformer bẹ́ẹ̀ nítorí tí wọ́n jẹ tí wọ́n mu wọ́n lè ta ọjọ́ bí wọ́n bẹ́ẹ̀ dé wọn nítorí owó àwọn ọba kan bẹ bí wọ́n bá ti rówó wọn àkọ́kọ́ da yẹ́rú wọn àkọ́kọ́ fẹnu sọ jargons tí wọ́n bá gbowó lọ́wọ́ ìjọba àmọ́ tí wọ́n bá rẹ́ lẹ́sìn míì wọ́n mọ̀ bí wọ́n sì yẹ̀yẹ́ lẹ́sìn míì nítorí pé wọ́n lówó tí wọ́n bá ń bẹ̀yìn àwọn ọba kan dẹ̀ wà láfíà ni wọ́n wà àwọn ọba kan wà wọ́n wà industrious nínú wọn lẹ́yìn wà ẹ wá dúró company tẹ́ni àwòkọ́ṣe rere lọ́lọ́run ṣe yín fún gbogbo ọba ilẹ̀ Yorùbá kan kọ́kọ́ wá báwọn náà ó sì rí nǹkan kó jọ kábùkù ọmọ màkàn wọn ẹ̀yin lápẹjúwe ọba mélòó ló lè sọ níta gbangba ilé ìtẹ́ ẹlẹ́ẹ̀mọ̀ san díẹ̀ díẹ̀ yẹn mo mọ̀ pé dọ́gbẹ́ gbórí pamọ́ ni kò tún tẹ̀lé san láàrin seconds bẹ̀tẹ̀ wò bí ìgbà ṣe ń lọ bí ìlú ṣe ń lọ káriwọ́ ọmọ pọ̀ lẹ́fin ní màmá fún ọ ní 10 million ó yẹ onílàáká ìgbé ẹgbórí pamọ́ ni bó ṣe yẹ kó nílàáká yóò ṣe abẹ́rẹ́ rí nǹkan ẹni tó yó ń panu ẹni ẹbí ń pa ní ó sì máa rankùn bọ́nbọ́n yọ́pọ̀ òun kọ̀ọ̀tù ayé bàbá mi Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣèbọ́lọ́run ló fi ẹ̀bùn Yorùbá Ọọ̀ni ìbọ́lọ́run ló fi ẹ̀bùn Yorùbá tẹ́ fi ní kàràmà kárí ayé mo ń sọ eléyìí láti fi dúpẹ́ owó tẹ́ fún Ìlú Ẹkùn àlóore tẹ kọ́ fojú kan kó má parẹ́ èyí tẹ bá fọwọ́ bá kọ́mọdé fún ọ̀nà yóò wù tẹ́ǹtọ̀ tó fi ẹyin Ọlọ́run mọ́ gbábẹ́ lọ ẹ̀yìn Ọlọ́run mọ́ gbábẹ́ mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún ọmọ ìyá mi èrè àsàlátù tí ń kọrin èrè àsàlátù mọ́ sí wẹ̀yìn wò kò sẹ́ni tí ń bẹ láyé tí ọ̀sẹ̀ náà wàláhì àwọn tí ń criticize ẹbí tí wọ́n ti ń rí owó ibi ọ̀nà ibi tí wọ́n ń gbà rówó wọn àkọ́kẹ́ jẹ́ èèyàn ọ̀sẹ̀ nítorí pé wọ́n fẹ́ rówó àwọn eléyìí náà wá jáde náà sọ pé ọlọ chọọchì ọlọkọrin ebe àwọn yẹn sọ pé àràmù lórin ẹ ti pé nǹkan ní àràmù ẹ fi ilẹ̀ lórí àràmù ẹ fún wa tọ́nà lẹ́ẹ̀kan jọ dájọ́ ìwọ ni kò kàn mọ àwọn nǹkan tó sọ níbi orin tó bá kọ bẹ́ẹ̀ ní tí ó takò àkídà rẹ má wí jáde o tòrọ àgbà owó ọ̀tàn bẹ̀tí tó bá fẹnu sọ wọ́n lè dúró against ìwọ náà láyé ń bí gàgàn ká tó dọ́dọ̀ gbé dàkí àwọn ọwọ́ yẹn nìkan ni iṣẹ́ rẹ ló lọ ṣe kàn mọ tó sọ tí ò ní takò àkídà ìmọ̀ràn tí màá fún wọn nù sórí gbogbo ariwo tó ń pa yẹn fi wọ́n lẹ̀ mélòó wọn ló gbéṣẹ́ fún ẹ abáwọn tí wọ́n gbéṣẹ́ fún ẹ tẹ́ disappoint tí wọ́n tún gbé yín lọ kọ́ọ̀tù tí wọ́n tún ní ẹ máa kẹ́ máa lọ owó ńlá wa abáwọn tí wọ́n pè ní àràmù yìí kọ́ àwọn náà tí wọ́n ń gbé pé nǹkan ní àràmù ẹni ògbófin ọlọ́mù ọlọ́sì sànú ọmọ ọlọ́mọ ó tún rí gbígbégbà ẹ̀tún wá ló ṣe lọ́bẹ̀ ọ̀rẹ́ ẹni ògbóúnjẹ ẹlẹ̀ ọ̀tá wá gbóúnjẹ ẹlẹ̀ wá ní ọmọjẹ chicken bíi tọmọ tíátà akádìrì ọ̀tá gbé chicken àti rẹsì ilẹ̀ ní ọmọjẹ eégún ọbẹ̀ ni ò ní jẹ o ata ọbẹ̀ ni ò ní jẹ́ kó sì ń mú o iyọ̀ ọbẹ̀ ni ò ní jẹ́ ọ̀pọ̀ ju o jẹ́ ń tó jẹ́ atọ́rùrá tuntun bí wùmọ̀ àtọ̀rà sàn gbéṣẹ́ fún ẹni sàn wá bó ṣe jẹ́ nǹkan láyé èmi àti sọ pé náà ni gbogbo olórin lọ ẹ̀yin tẹ́ ti sọ pé náà ni gbogbo olórin lọ kí ló tún wá kàn yín pẹ̀lú olórin leave them for God judgment let Allah judge ẹ̀yin kọ́ lọ́lọ́run ẹ̀yẹ dalẹ̀ Yorùbá ariwo tó gẹ́ gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá níparí mo fi Ọlọ́run bí Ọlọ́run fún yín ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pàápàá jùlọ lórí àlàáfíà ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ Ìbàdàn ẹ̀yin bàbá wa rọ́bítà ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó kù nígbà wọn kan ní ebára tí ń ṣe náà ni pé kán máa lọ impersonate orúkọ rọ́bítà tí wọ́n ti dálẹ̀ láti 1960 lẹ́yìn ìgbà táwọn nàbì ti wọ́ọ̀nù wa pé wà láàyè bí àdúkùn ìkọ̀kan ní yín ọ̀gbọ́dọ̀ lọ yọ owó ọjà alábẹ́ yàhì lórí ọjà tọmọ ìyá rẹ̀ ti kówó lé adéṣọ sàhì kílẹ̀ bá débi tẹ́ ń lóko kílẹ̀ bá débi tẹ́ ń lo èmi ti sọ wọn lẹ́ ń bọ̀ wá fáwa náà ẹ̀ ń bọ̀ wá photocopy tiwa náà ẹ̀jẹ̀ kan má bọ̀ ẹ̀ bá wa ń bẹ̀ à ń retí yín o torí ẹ̀ ní débì kan àfikẹ́ ìdàgbò yẹn kù ẹ̀ ní dàgbò kan àfikẹ́ ìdàgbò yẹn kù bẹ́ẹ̀ bá dẹ̀ rí olówó wàláhì tẹ́ bá rí wọn lọ́dọ̀ olówó ẹ rò pé àwọn ni wọ́n ń fọ bàtà olówó ni kò sí tí wọn ò lè ṣe tí wọn bá débi owó wa ẹ bá ní ẹni àmọ́ ìkúnlẹ̀ kàmọ́dọ̀ balẹ̀ kẹ́nìkan ń bá dọ́dọ̀ bàbá wọ bá lọrin ẹ máa yẹ kúnlẹ̀ mẹ́ta tí gbogbo wọn ṣe lẹ́fún mọ̀ pé alábòsí ni wọ́n wàláhì tí wọ́n jẹ ni wọ́n wá wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ dá kingdom sílẹ̀ ni ẹ̀jímọ́nì náà fẹ́ fọ́ọ̀mù nílẹ̀ Yorùbá and we won't allow it to work kò sọ́gbọ́n tí wọ́n rí dá sí o ọmọ akéwùgbẹ́rù wí tó mo ní kí ẹ má ṣe ka eléyìí tí mo sọ yìí mo mọ̀ pé ìtọ́jẹ́ plan wọn ni láti tún drag mi wọ crisis yẹn padà kàn máa sọ̀rọ̀ kémi máa fèsì torí pé ń tọrọ àwọn lọ́rùn láàrin crisis làwọn tí ń trend náà tí ń rówó jẹun tí ò bá ti sí wàhálà nílùú ẹ̀ lẹ́kùrò wọn torí wọn ní mẹ́sẹ̀jì wá sí ẹ̀yọ̀ kan tí wọ́n pass àmọ́ tí wàhálà bá ti dé gbogbo wọn ọ̀rọ̀ tún apá ni ẹ lọ gbogbo wọn ẹ lọ gbogbo àwọn pass fídíò wọn wàhálà ni ẹ̀rọ afẹ́ defend Islam alágbàlagbà kò lélẹ̀ mọ̀nàfíkì lélẹ̀ ọ̀sẹ̀ bọ̀ lélẹ̀ gbogbo tí wọ́n ti sọ wọn ní àǹfààní kan tí wọ́n ṣe fara yìí tọ́ba rí bẹ́ẹ̀ nínú Yorùbá ẹ̀dá ṣẹra wa lọ́kàn mùsùlùmí wa Yorùbá ni Christian nínú wa Yorùbá ni traditionalist wa Yorùbá ni a lè kíra wa a lè jẹun pọ̀ a lè tìmọ́ra wa a lè dunnú síra wa a lè congratulate ara wa káwọn náà bí ìrànwọ́ ṣe gòkè kámẹ́ta wo eléyìí náà dáná jágbàjàgbà rédèrèdè kámẹ́ta wọn ti wà lọ bí tí ọ̀dà wọn ti fẹ́ sọ̀rọ̀ Yorùbá dèrò ẹ̀yìn àwọn làwọn ọ̀gá wọn tán jẹ́sẹ́ fún o ní tribe mi tó wà Nàìjíríà àwọn ọ̀gá wọn láwọn agent ń bẹ tí wọ́n ń jẹ́sẹ́ fún.